Ajé dákun wá bá mi gbé kó má ṣe kúrò lọ́dọ̀ èmi. Ajé. Yorùbá ní ojú ní ń pọ́n ẹrú tí fi ń tọrọ ikú. Ajé ajé o, ilé mi ṣe bùgbé o. Ajé ajé. Bójú ọ̀bá pọ́n alábàárù débì kan. Ajé ajé o, ilé mi ṣe bùgbé o. Kò ní sọ fún ẹni tó fẹ́ bára rù wípé ọrùn mi sì léegun mo sì lè ru díẹ̀ sí i. Ajé Ajé. Ajé Olókun o, ilé mi ṣe bùgbé o. Ajé. Ẹni tí ò lówó lọ́wọ́ ní mú gbogbo ọ̀rọ̀ kankan. Ajé Ajé Olókun o, ilé mi ṣe bùgbé o. Ọ̀rọ̀ tí ò tọ̀rọ̀ lẹ́ni tí ò lówó lọ́wọ́ pé gbogbo lé sí. Ajé Olókun o, Ajé Olókun asọ̀rọ̀ dayọ̀, Ajé ìwọ làjí kí o. Yorùbá sì ní ẹni ojú ń kán ogun ní lọ. Ajé ṣe bí ìwọ làjí pé o. Ẹni tí ò ní sùúrù arẹ̀wọ̀n. Ìwọ là mú sókun, ìwọ là mú sókun. Àwọn bàbá wa ní Ọlọ́run fẹ́ẹ́ ṣe ń bẹ lábà tí ń jẹ èpo oṣù. Yànrànyànràn Ajé o. Ṣòkòtò má sòdí mi. Ajé kí ni ẹ lọ́rùn, Ajé filé. Wọ́n ló ní tọ̀hún mọ̀ wọn ara ẹ̀ ni. Wá bọ̀ dẹ̀dẹ̀ mi ṣe kúrá o. Kókó bí ọ̀tá. Ajé o. Ajé. Pìnsín bí ẹ̀kọ́ yangan. Ajé. Ajé Ajé o. Àtèyí tó le àtèyí tó rọ̀ ń bọ̀ wá já síbì kan jọ kan. Ẹ kú lé. Ajé 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 o, ilé mi ṣe bùgbé o. Ajé. Tá a lé ní ọ̀hún tó jí lójúmọ́ tí ò sáré ajé kiri. Ajé Ajé o. Tá a lèèyàn tó dìde lórí ibùsùn tí ò wẹ̀wù ọlà. Ajé. Gbogbo wa mú òpópónà rìn lójú bójúmọ́ bá máa mọbi tó máa já sí. Ajé Olókun o, ilé mi ṣe. Iṣẹ́ tó lúkálùkù ń ṣe là ń rawọ́ sí f'Ẹlẹ́dùmarè wípé kó bá a foore sí fàlùbáríkà sí i. Ẹ kú ilé. Ẹ kú ilé káàbọ̀ sírí ètò tá a pè ní Aje Olokun. Ṣé bàjẹ́ lóbi onípa? Níkànnì Jogun Omi TV. Ó yẹlé àsínwé ó ṣàsínwé dolówó. Níbi tá a ti ń wé tó ń yé tẹrú tọmọ. Èdè lẹ́nìyàn pàtàkì láwùjọ. Ajé mo pè ọ́ o, kó o wá jẹ mi. Ajé máa bọ̀ lọ́dọ̀. Ẹnìkan bá wá sọ wípé kì í sọ Ọlọ́run. Ajé jọ̀wọ́ yálé mi o, jọ̀wọ́ yálé mi. Ta ló gbọ́dọ̀ jẹ́ Jọ̀wọ́. lẹ́yìn Ọlọ́run àtúnfọlọ́run? Mo fẹ́ lọ́wọ́ Ajé o. Jọ̀wọ́ yálé mi. Mo fẹ́ lọ́lá yálé mi o. Jọ̀wọ́ yálé mi. Mo fẹ́ dolókìkí yálé mi o. Jọ̀wọ́ yálé mi. Mo fẹ́ kọ́lé yálé mi o. Jọ̀wọ́ yálé mi. Ajé mo pè ọ́ yálé mi o. Jọ̀wọ́ yálé mi. I protect this nation. Tí gbogbo àwọn èèyàn bá wá ń rí báyìí tí wọ́n ń wò ó pé lótìítọ́ àti lódodo à ń sáré ajé kiri ṣùgbọ́n sí gbogbo wa lájẹ lọ́wọ́ ni Olódùmarè ọba olódù tó máa rè dákun jẹ́ ń lówó lọ́wọ́ ni mọ̀ jẹ́ ní lọ́rùn torí béèyàn bá ti ní owó lọ́rùn gbèsè lọ́jẹ́. Wọn ò dápá fọlọ́kun èjì ọ̀ràngún méjèèjì ó fa ìkórìíra dáfá olókun o. Ajé wọlé ọlá wọlé ó dẹni iyì ó dẹni ẹ̀yẹ ilá wa gorí ẹ̀gbọ́n rẹ̀ so. Àwa kò ṣàìfà ìkórìíra fárí ajé ló tù ú fẹ́ lọ́jà ìjìgbò mẹ́kùn. Ire ajé wọlé ire owó wọlé ire ọlá wọlé àfà ìkórìíra gbáre. Òfúnnagbènagbà wò ó àjànàmọ́ tipẹ́. Òfúnnagbènagbà àjànàmọ́ tipẹ́tipẹ́. Ajé o, Ajé Olókun. Ajé o, Ajé ọjà Ifẹ̀. Ajé ọjà Èjìgbò mẹ́kùn. Ajé.
fẹ́mi àti lónìí. funfun sẹ́sẹ́ ọwọ́ ẹ̀rọ lèmi mọ̀ bá wọlé. sẹ́sẹ́. girigiri kan ò sínú ayé mi máa ń gbà mo ti mọ̀ pọ́lọ̀ ni ó ṣe é. nígbà tó ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sáyé wọ́n ní ajé rúbọ kó o gbà yìí ajé rúbọ kó o pẹ́ láyé ajé rúbọ kó o gba ìsinmi. àwáyé níyì lórúkọ tí wọ́n ń pè fá àníyì káyé lórúkọ bá mi Ọọ̀ni ìṣà yíyẹ ní yẹyẹlé ẹyẹ ní tọmọ ẹyẹ alágẹmọ kì í bá wọn kú ní rèwerèwe kí n lówó kí n lọ́lá kémi níyì kí n yẹ kí n bá wọn fèrègì jóbi. lótìtú àti lódodo. sẹ́sẹ́sẹ́ ọ̀sẹ̀ fún. ajé ní mẹ́mí ẹni gùnmọ́ ni wà láyé má làáfíà ẹni pé gẹ́rẹ́gẹ́. láwo tó dífá kojú ọ̀ràn nígbà tó lú ọ̀ràn rinlẹ̀ ìtẹ́. ṣùgbọ́n ọ̀nà wo lèèyàn fi lájé lọ́wọ́. wọ́n ní kó lúrú bọ̀. ọ̀nà wo lèèyàn fi mọ̀rìn ajé rìn. wọ́n ní kó lúrú bọ̀ káwọn ọmọ rẹ̀ lè gbé nǹkan rere ṣe lójú ayé rẹ̀. ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì làwọn bàbá wa ń sọ wípé ajé ń jẹ lótù òfè. ọkọ tí à ń pe fá. kò ti rúbọ ajé lónìí. fá ṣàgàdàrú ìmọ̀. kájé òfìlẹ̀ mi ṣe bùgbé. kí n lówó lọ́wọ́ kí n má ní lọ́rùn. ọ̀run. kí n bẹ́gbẹ́ pé kí n bá gbà mú. akọni. kálàáfíà ara mi ó pé torí pé owó ní fúnni lálàáfíà. afóhuntẹ̀lẹ̀ hàn. ògiri òkú Ọọ̀ni ọ̀nà kí ni sáyé abárapẹ̀tù ajé. sẹ́yìn náà ti mẹ́tùtù ajé ṣe lóòrọ̀ tòní. ọ̀pọ̀jì yèyé òkè ọjà. wọ́n lájẹ́ oníṣọ̀ọ́bùjí. jẹ́ ẹ kọ́lé fájé. níní. jẹ́ ẹ oúnjẹ tájé ó jẹ́ ẹlẹ̀ bájé bá dé. kò wá jẹ́. ṣé kì í ṣe wípé yóò kàn wá dọ̀tí yín fìrí. wá jẹ́ mi. agbẹnigbèrè pàdé olókun alùpùpù pàdé ọlọ́ṣà ojúmọ́ kì í mọ́ káàtàn mọ́ gbọ́dọ̀ ajé gègèrè ajé gègèrè. òlífà. wọlé tọ̀ wá wá ajé gègèrè ajé gègèrè. ẹ já máa darapọ̀ bá a ṣe ń darapọ̀ ká máa ta ní èkó tó fẹ́ lòmíì. ẹ já máa ta ká máa tọ̀ ọ́. torí tá a bá ta tá a tọ̀ ẹran onídìí ni àwọn bàbá wa sọ yìí pé ó dà. pẹ̀tẹ̀pẹ̀. òlífà ti darapọ̀ mọ́ wa tí jọ ń wòra wa lójúlójú. a ti ń wòra wa lójú bí ọba ṣe ń wojú kẹ̀rẹ̀. ó àjànà mọ́ tipẹ́tipẹ́. lónìí tí í ṣe ọjọ́ ajé ẹbọ ajé wo lẹ ti rú. ètùtù ajé wo lẹ ti gbé síta. àjànà mọ́ tipẹ́. òfun náà gbé náà gbá àjànà mọ́ tipẹ́. bí ẹlòmíì ó bá sọ. anílẹ́nu ìgbà tójú mọ́mọ́ yìí. kí ni mo pè é. ọgọ́lọ́rọ̀ pírísẹ́ńtà ìdòwú akínrẹ̀mí. ẹ káàbọ̀ sórí ìlà ìkirè. yé olú. ọmọ ẹwú níwòrín ọmọ adálẹ̀ gbèrò ọmọ ẹwú filẹ̀ àmì fọ̀nà àmì. òfun náà gbé náà gbá. ìlú ọ̀gá mi nu. ìlú aṣíwájú tèmi. ìlú gómìnà tèmi. ìlú ààrẹ mi nu. nígbà tó lú ọ̀ràn rinlẹ̀ ìtẹ́jú. ọ̀gbẹ́ni òkòtó ọ̀rọ̀. kó lúrú bọ̀ kó bá a lè. ìlú ọ̀gá mi nìkirè. wọ́n ní kó lúrú bọ̀. ọmọ ẹwú níwòrín ni. pé nǹkan rere ṣe lójú ayé rẹ̀. ẹ̀ṣọ́ kò yí ni. dìdì tó èmèrè lórí. ọ̀túnba adékúnlé abọ́ládé dòdò èdè. bàbá ṣàgàdàrú ìmọ̀. ọkọ fúnmiláyọ̀ nù. ìlà ọkọ àyìnkẹ́. bàbá màlíìkì. ìlà akọ. ẹ̀ ń táwa ń rejẹ díẹ̀díẹ̀ nu. kọ́ ni mò ń sọ. àfi bójúmọ́ ṣe mọ́ yìí. àfohùntẹ̀. pé wọ́n kọ́kọ́ gbowó làárọ̀ yìí wípé mo rà láàtì látọ̀dọ̀ adékúnlé abọ́ládé dòdò èdè ni mo ti rí ọkàn mi ti balẹ̀ wípé òní tún ti dá. abárapẹ̀tù. ẹ dákun kí mo wá fẹ́ mọ́ dára mi láàmú fún. nígbà mò ń ṣiṣẹ́ káàkiri. onísọ. tọ́lọ̀ ń sì ní kówó ọmọ wọlé. èyí òkè ọ́. bí ò bá tí ì tó ná tí ò tí ì tó kọ́lé ra mọ́tò. àní. aṣíwájú adéjàre kazeem ẹ̀mí lójú. kò wá jẹ́. ẹ̀mí lójú lókè gádà lẹ́dẹ̀nu. kò wá jẹ́. àwọn ọmọ gómìnà nù. agbẹnigbèrè pàdé olókun. ẹ sàkú ìdílé bàbá wa ìmáàmù. pàdé ọlọ́ṣà. ọlọ́run ó forí jìn bàbá àti gbogbo òkú wa pátápátá. ọlọ́run ó bá wa forí jìn bàbá wa adéjàre náà. gègèrè.
ó wọlé. bí mo ṣe ń bá a bọ̀ wípé pé wọ́n kọ́kọ́ rówó láàárọ̀ ọ̀dọ̀ Adékúnlé Abọ́ládé mo ti rí. ọ̀dẹ̀dẹ̀ wá ṣe fún. ẹ ti máa wí pé àbí kí n kúkú fi rìsíptì yàn yín ẹ̀yẹ́ mọ̀ tanra yín ibo olúkálukú ló mọ ti ń pa. òfun náà gbé ní. béèyàn bá ní wọ́n náà lẹ́gba mẹ́fà pé mẹ́ta lọ́ba mẹ́ta ọ̀bá ń ara ta lọ́wà. Ọ̀túnba Adékúnlé Abọ́ládé dòdò èdè. òfun náà gbé. ayé tí ń rí ọ lókè báyìí ò ní jábọ́ láṣẹ Elédùà. mo wá ń kí gbogbo wa pátápátá. náà gbé náà gbá ọ. lórúkọ Honourable Chief Adéjùmọ̀ Peter Olúwafẹ́mi tó jẹ́ olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí eléyìí tí mò ń kí ẹnjìnìà Dízò ẹ rí i pé bí n ṣàǹṣe tó wù ní bí wọn bá ti jẹun yóò láti lé tó tún yí àǹkárá mọ́ra lọ́jọ́ Monday kí wọ́n lè ní kó ṣe. ẹ dákun àwọn wo lélẹ̀ ìwà yíká ta ni jẹ́ Yínká gan Wúbì Yínká gan ó dúdú bíi ó ti ń rọkùnrin tó dúdú obìnrin lè mímọ̀ tí máa dúdú báyìí Yínká ó dúdú bíi kà sí nǹkan. ìwọ náà ti darapọ̀ mọ́ wa lónìí Yínká fọ́ gbórí ẹ̀ mú sọ pé dídé tó dé sílé iṣẹ́ yìí ò ní bá wọn délé kú lọ́wọ́ àjọ ṣàṣejèrè ni torí wípé àṣejèrè lálákàn án ṣepo àníjọ kúkú ọ̀wọ̀ láṣẹ Elédùà. mo wá ń fi orúkọ gbogbo wọn ó ní èmi Akọ́láwọlé Àbẹ̀fẹ́ wa èdè akérèfínú sọgbọ́n àsọ̀rọ̀ gbogbo tìrírí tó ní ọjọ́ tàná ajé fọjọ́ gbogbo sọ̀rọ̀ akínlẹ́nu ń kíyín káàbọ̀ sórí ètò tá a pè ní Aje Olokun. orin ajé sì pọ̀ ńlẹ̀ o ẹ má lọ mọ́ rò ó akànfẹ́ fi léyìí ṣe fàájì ni o. Dízò ọwọ́ rẹ̀ àmúlélé wọ́n mọ̀ pé orin ajé pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n já fi léyìí ṣe fàájì díẹ̀. lórí ètò lónìí bó là ń lọ bó là fẹ́ kán lù ẹ jẹ́ kí n kọ́kọ́ mú wá báyìí gẹ́gẹ́ bí àwa ọ̀dọ́ tá a wà nígboro báyìí. àwọn nǹkan kan wà tó yẹ ká máa ṣe tá a fi ní máa kígbe kòsíkòsí lójoojúmọ́. ẹnjìnìà Dízò ló lè gba nǹkan tí mò ń sọ ìgbọ́ torí bó bá ti dé lójúmọ́ iná wà kò síná ó ń ṣiṣẹ́ lọ ni ọ̀nà wo ni Dízò ó fi ń rí iṣẹ́ rẹ̀ ṣe ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o. ṣé ẹ rí lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ní kì í ṣe wípé bóyá kéèyàn lọ gba ṣọ́ọ̀bù síbì kan ni ó fi máa rówó. lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ní kì í ṣe wípé bóyá kéèyàn sẹ́ǹdì owó síbì kan pé ẹ bá ń kó ọjà ránṣẹ́ ni ó fi rí èrè lórí iṣẹ́ tó ń ṣe. ǹjẹ́ ẹ mọ̀ wípé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń mú dání tá à ń mú kiri ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn èèyàn ń mèkì owó ń bẹ̀. sẹ́yìn tí ẹ mọ̀ wípé àwọn kan ń jókòó sí yàrá tẹ́ ẹ mọ̀ wọ́n bíi wípé àbó rí láti jẹta kò jáde pònú lẹ́sìn ǹjẹ́ bó ní ṣe wá ń ṣe àbó lóògùn owó ni lórí ní tí gbogbo èèyàn sábà máa ń sọnù. ṣe rí lórí fóònù wa yìí àìmọye nǹkan la ti lè ṣe ń bẹ̀ tí ó sì máa fún wa lówó báyìí. ẹ jẹ́ mọ̀ ṣe gìrìgìrì ẹ bí mi léèrè pé bò ni. àkọ́kọ́ òun ni ti eré tí àwọn kan ń ṣe nínú kọ̀rọ̀ yàrá wọn ń bì kan. ẹ bí mi léèrè wípé irú eré wo ni. wọ́n ń pe àwọn kan ní content creator. kí ni wọ́n ń create? content wo náà ń content kí náà contented lé lórí. ṣe rí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ mú dání yìí ẹ lè ṣe àwọn ìgbìyànjú kéékèèké kan tí ó sì máa fún yín lówó. ọ̀pọ̀ obìnrin ti ń ran ọkọ ẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ ọ̀pọ̀ ọmọ ló ti ń ran òbí lọ́wọ́ lórí ẹ̀ nítorí wípé iṣẹ́ yìí tètè yé wọn. ọ̀pọ̀lọpọ̀ ló wá jẹ́ wípé fóònù owó iyebíye ló mú dání ṣùgbọ́n bó ṣe mú dání yìí náà yóò ní ẹ̀dá kékeré wá ni mo fẹ́ máa dára mi láàmú fún ebi ká pè kíkọ̀lù ọ wọlé kí n sì gbé náà ni àwọn ọmọ lọ́ba ń rà á. màámi bàámi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ẹ̀yin ọ̀rẹ́ mi ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ múmú lọ́wọ́ ó ti dowó. ṣé ẹ mọ̀ wípé àwọn kan wà nígboro lásìkò yìí
àwọn kan jókòó síbì kan ni lágbájá ń sọjọ́ ọ̀bí ǹjẹ́ o lè bá mi ṣe graphics fún un tàmọ̀dò ń sílé ǹjẹ́ o lè bá mi design graphics fún un wọ́n lẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò mo fẹ́ kó rí bí ìgbà tí mo nífẹ̀ẹ́ ǹjẹ́ o lè bá mi design graphics fún un ǹjẹ́ ẹ mọ̀ wípé graphics yìí nǹkan tí ẹ̀yin fi ń ṣòfò lórí fóònù yẹn tí í ṣe dátà ó ní àwọn kan ó mú tí wọ́n fi sẹ́ǹdé graphics yìí sẹ́lòmíì táwọn ó sì receive aláàtì dízò ọmọ ọlọ́mọ dídán ní dán bí ìsàlẹ̀ ara oríro ń tiẹ̀ wọ́n ní Nàìjíríà pé wọ́n sanwó òṣìṣẹ́ yóò ní ta ló ń bá ṣiṣẹ́ wọ́n lóṣù ti parí páwọn ò tí ì rà láàtì yóò ní ẹjẹ́ fọ̀gálẹ̀ bóyá wọn tí ì lò ó lọ́ni èyí tí mo méèkì láàrin oṣù kan ìtọ́gà bá mọ̀ gan ni wọ́n fẹ́ lè fowó mi ṣe sàrà. ṣe rí ọgbọ́n tí àwọn kan ń dá sí ní kéékèèké tán fi ń méèkì ẹ̀ yìí ó ń lẹ̀yìn mú lámúṣeré tẹ́wọ̀n sọ wípé àti kẹtàn wa nì Yorùbá sì sọ wípé èsùn tẹ́rẹ́tẹ́rẹ́ ní dìbú ǹjẹ́ ẹ mọ̀ wípé jẹ́ẹ́jẹ́ tẹ̀ríhùn ní mórí délé gìrìgìrì mégbò lọ́nà ni béèyàn ti bá wá ṣe gìrìgìrì tó yan gìrìgìrì láàyò ó ṣeé ṣe kókùn ẹ̀mí rí ọmọ gùn débì kan tí ó fi já. owó ń wá mi still Òṣogbo mo ti ń wò náà pé àbí bàbá ò tí ì jí ni àwọn èèyàn ti ànùmọ́ jẹ́rìí ẹ̀ ẹ sábà ń kí súlú bá a ṣe ń fò kiri tá à ń fò lọ fò bọ́ ọlọ́run ní já ṣubú àní jàmù lágbára ọlọ́run gbogbo ń tá a wá ń ṣe yìí tá a fi ń wò wípé a fẹ́ lówó lọ́wọ́ ẹ̀ ọlọ́run níjọ́ gba sí ọlọ́run lọ́wọ́ wa torí bí èèyàn bá ti ń ṣiṣẹ́ ayé tó fi sọtọ̀ lọ́nà ìtàn ti parẹ́ owó ń wá mi still ojúmọ́ rí o bẹ́yìn náà tiẹ̀ lẹ́ ń bọ̀ lórí ètò Ajé Olókun ni àtúnrí mọ́ ṣéwu o ọlọ́run ó kù fi gbogbo wa lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ bá rí Bísí lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ bá ń kí ẹ láwa ń kí Olúwa Bísí o bí mo ṣe ń bá ọ̀rọ̀ yìí bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ wa ńlá dúró lórí wípé bí bàbá mi àbí ìyá mi ò bá tí ì fún mi lówó ṣọ́ọ̀bù n ò lè tajà ẹ jẹ́ kí n tó lé nǹkan kan sí yìí lórí status wa àwọn kan máa pè ní status ẹ̀yin lẹ́mọ̀ ìbò tí bíbi tẹ́ ẹ bá ti bá lẹ́ ti bá èyí tọrọ èmi lọ́rùn mo pè ń pé yín Olúwarẹ ọmọ lọ yọ bọ́ síbi kámẹ́rà ǹjẹ́ ẹ mọ̀ wípé lórí WhatsApp táwa ń lò yìí táwa fi ń wo tẹni ẹlẹ́ni wípé ó tún ti post abẹ́ rí ní àwọn tiẹ̀ lọ pátì lánàá ǹjẹ́ ẹ mọ̀ wípé ní ṣọ́ọ̀bù àwọn kan tí wọn ò náwó ṣọ́ọ̀bù míì báwọn bá ti jí làárọ̀ kùtùkùtù gbogbo ọjà tí wọn á yá kó wọn á sá lọ́tọ̀ọ̀tọ̀ wọn ó tún píkṣọ̀ yà wọn ní lo píkṣọ̀ tí wọ́n lò lánàá wọn ó tún lọ lo bòmíì tó sojú lọ́yìn báwọn èèyàn bá ti rí ọmọ gbọ́ how much location bí wọn ó sì máa sọ fúnra wọn rí tálà tí ó sì máa wọlé táwọn ó sì máa gbé ọjà fún wọn. lórí fóònù ni mo sì wá o n sì bọ́ sójú ayé torí bí orí fóònù ń fẹ́ jọ ojú oorun lójú ẹlòmíì. mo ti bẹ̀rẹ̀ ẹjọ́ búnú ọkùnrin láìsí obìnrin èmi sì mọ̀ pé gbogbo ń tẹ́ kúkú ń sọ náà kówó sálè wọlé ni. bí mo ṣe ń bàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn kan ó jókòó ní content creator tá à ń bá bọ̀ níbẹ̀rẹ̀ àwọn ó kàn péra wọn dízò dákun bá ń pe Yínká ẹni ká sáré pàdé níbi ojúbọ Ọ̀ṣun ẹjá sáré wá ya nǹkan kan tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀bọ tó wà ńbẹ̀ àwọ̀ wàá ronú nǹkan tá a lè ṣe àṣàrè rò mọ́ra wọn nígbà bá yà tán wọn ẹ̀ẹ́dì tiẹ̀ nínú yàrá tá a jókòó sí náà ni o làwọ̀ bá tún post ẹ̀ ẹ̀yin ó sì jókòó sínú yàrá yín àwọ̀ máa sọ fún yín pé ẹ dákun ẹ máa bá wa follow ẹ dákun ẹ máa bá wa share ẹ dákun ẹ máa bá wa like ẹ máa bá wa comment gbogbo ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ yín ẹnu iṣẹ́ tí a ṣe lórí nǹkan tá à ń ṣe nù ńgbò owó bá ń wọlé làwọ̀ bá tún sọ wípé a jáde ọmọ iléèwé tí ò ní school bag á tún bùn ẹ wàá mọ̀ wípé ọgbọ́n òwò kìnìkìn làwọn kìnìún ń dá sí alẹ́nu njó ló náà bẹ̀rẹ̀ náà ṣe rí gbogbo nǹkan yìí lèmi ń kọ yín láàárọ̀ yìí wípé
ẹ jẹ́ kí àwa náà lo nǹkan tá a ní láti fi gba nǹkan tí a ní torí wípé a lè máa bá a lọ báyìí kó jẹ́ wípé gbogbo ẹ̀ la fi máa rojọ́. lórí ètò tá a pè ní Aje Olokun àwọn èèyàn kúkú wà ńbẹ̀ tí wọ́n ń bá wa wò ó torí wípé wọ́n mọ̀ wípé a kì í sọ àsọdànù. nǹkan tó sì wà ńlẹ̀ tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kì í kúkú ṣe nǹkan kan tẹ́nìkan ò lè ṣe. kì í ṣe wípé bóyá wà la gbọ́n jù ṣùgbọ́n torí pé Ọlọ́run sọ wípé àsìkò yìí ni káwa ó máa lò òun lẹ́yìn náà ó fi gbà wípé tiwa ni tiwa. èyí tó ti àwa lọ́rẹ̀ẹ́ ẹ̀yin náà ẹ máa bá wa wò ó ẹ máa bá wa ṣíà ẹ ràn àwa náà lọ́wọ́ ẹ mọ̀jà takú sójú kan. ìbágbára táwa ní làwa náà ń lò fún yìí tá à ń ta yín jí. Ọláníyì Ọláyínká àwọn ní agree. wọ́n tún sọ sílẹ̀ sàlẹ̀ wọ́n ní kí Ọlọ́run jẹ́ kí owó wá mi rí. ìkànnì Jogun Omi TV làwọn tí ń wò wá. gbogbo ẹ̀yin tó sì jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń wò wá ní ìkànnì bọ̀dá ẹwà ó ní kẹ́yìn náà tún máa lọ sí Jogun Omi ẹ̀yin ẹ̀kàn tẹ́ méjì ẹ̀rí wa kedere ń bẹ̀ ọmọ tán ni. bó sì jẹ́ wípé ẹ̀yin tẹ́ ẹ wà níkànnì Jogun Omi ni ẹ̀yin náà tún bọ́ síbi Facebook ńgbà míì ẹ̀yin ẹ lọ bá ọ wá bọ̀dá ẹwà lórí Facebook capital B lẹ́ fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá tún fẹ́ kọ ẹwà yẹn náà capital náà tún ni ẹ fi bẹ̀rẹ̀ bọ̀dá lásán ni ẹ kọ́ bí Yorùbá ẹ mọ̀ kọ́ lè bó owó ń wá mi ìfẹ́ yìí pọ̀ Ọlọ́run èmi gan nífẹ̀ẹ́ yín Ọlọ́run ó já wa náà orí iṣẹ́ alálùbáríkà tá a gbé fún yín wípé ẹ̀sà àwa náà ti bá dé líńtẹ̀dẹ̀ wá bá wa ṣe gbogbo nǹkan tó kù torí béèyàn bá ti rí irú yín pè tó pe súlú a jẹ́ wípé àṣeyọrí kan ti dé bẹ́ẹ̀nì náà nínú ayé nù béèyàn ò bá tí ì ríṣẹ́ gbé fẹ̀yìn méjèèjì tó àmọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ni kíkọ́ lọ́ọ̀ wọ́n ṣàánú wa. ẹ jẹ́ ń kúrò lórí ti fóònù ẹ jẹ́ kí n bọ́ sójú ayé gan-an torí fóònù yẹn dàbí ojú oorun lọ́dún ẹlòmíì. ẹ jẹ́ ká wojú ayé wa. ẹ jẹ́ ká wo àwọn tó yan iṣẹ́ télọ̀ láàyò. ẹ jẹ́ kí n kọ́kọ́ bọ́ sọ́dọ̀ àwọn amúnidára. amúnidára lẹ pera yín ṣùgbọ́n ẹ̀yin gangan ọ̀dà. ṣé ẹ̀ wo ń tẹ́ ẹ wọ̀ jáde nù lé ni sẹ́yìn lẹ rán ilé yìí fúnra yín. amúnidára tí ń wọṣọ tó ya lórúnkún. amúnidára tí ń wọ bùbá tí ò bu èjìká. kí lẹ pera yín gan abẹ́ ń jẹ́ òókọ̀ olóòkọ ni. ní tó bá fi mú èèyàn tó ń pera rẹ̀ ní amúnidára tó wá jẹ́ wípé àwọn aṣọ kátókàtó táwọn ọmọ kéékèèké tí ò tí ì máa ń tọrọ wọn jọmọ́ nílé ayé tán wọ̀ lòun náà tó yàn láàyò tí ń wọ̀. o ráàyè kó o ránṣọ síra rẹ lọ́rùn kan máa bí ọ́ lérè wípé aṣọ lẹ rán tó dáa tó báyìí ṣé télọ̀ nìyẹn ni. nígbà tí amúnidára bá wá rìn òhò ẹ sọ nǹkan tó yẹ kí èèyàn ó rò wípé lótìítọ́ àti lódodo amúnidára lẹ́nu yìí. torí amúnidára tí ò lè kó bùbá sọ́rùn tí ò lè rán style tó fine. tán bá rẹ̀ṣẹ̀ ń bí léèrè wípé ṣé télọ̀ nìyẹn ni ẹ dákun irú ẹnu wẹ̀nirú ẹni bẹ́ẹ̀ ó fi dáhùn. amúnidára àkọ́kọ́ ni pé irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò mọ nǹkan tó kàn ní àsìkò kọ̀ọ̀kan. nígbà tí tọkọ-tìyàwó tán yan ọ̀dọ́ yín láàyò wípé ẹ dákun ẹ bá aránṣọ wedding wa wọ́n sì fún yín ní style yìí ẹ̀ rírí ẹ̀ mọ́ bá ṣe gé kí ló mú yín tẹ̀ lé pe ẹni tó mọ̀ rán mọ́ra ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti pè lẹ́ẹ̀kan ẹ̀yin náà ti mọ̀ nù. àkọ́kọ́ ni wípé ẹ̀yin ni wọ́n ò gbé oríyìn iṣẹ́ yìí fún láì mọ̀ wípé ẹ̀yin náà ti fi ọgbọ́n òde òní kún ni. torí tí wọ́n ń pè ní social media gan. ǹjẹ́ ẹ mọ̀ wípé ìmọ̀ òde òní lèmi fi wé lọ́dọ̀ mi torí wípé nǹkan tá a mọ̀ yóò kọ́ wa.
bẹ́ẹ̀ bá rántí nígbà ayé àwọn Samsung R220 àwọn Nokia 1100 àwọn sàjẹ́ mọ́mà S5 tẹ́ ẹ bá rántí ń gbà náà àwọn nǹkan tágbára wọn ká làwọn fóònù yìí ń ṣe ń gbà náà ẹ̀yin gangan ẹ̀wọ̀n tẹ́ ẹ mú lọ lónìí ẹ̀rí sẹ́tẹ̀ tí fi ń ṣe ni nígbà tẹ́ ẹ wá ra fóònù yìí ta ló kọ yín ẹnìkan kan ò pè yín jókòó ẹ lọ léèwé kankan fún ẹ kàn ń tẹ́ náà ní wípé bó ṣe yẹ kélé oríire ó sì rí bẹ́ẹ̀ olófiyẹ ká máa fi ọgbọ́n kún ọ̀rọ̀ ayé wa lójoojúmọ́ ká lè bá a mọ bẹ́gbẹ́ pé tó bá ti jẹ́ wípé àwa kan dúró sáàyè kan ní wípé ẹ wo mo lè wá para mi jàre dákun bí tá a mọ̀ dé yìí náà tó àwọn tó fẹ́ nǹkan tó mọ̀ ó fọ̀dọ̀ rẹ̀ lẹ̀. gbìyànjú láti bá ara wájú gbé nípa fífìmọ̀kúnmọ̀ ní gbogbo ìgbà. ṣé ẹ rí gbogbo nǹkan yìí òun ló lè má jẹ́ wá. ìjọba lómi ò ti mọ̀ wípé Aje Olokun ní í ṣe ní tó ti ń sọ̀rọ̀ ọmọ. ẹ dákun sẹ́ni tí ò ní mọ̀ kankan só lè lájẹ lọ́wọ́ ni. owó ń wá mi still ẹ mọ̀gbà tẹ́ ń kọ́ṣẹ́ yìí ni. àwọn tó ń rí yín lẹ́nu sẹ́ńgbà náà mọ̀ wí pé kí ló dé táwọn òbí ọmọ yìí wá fi sírú iṣẹ́ báyìí tí wọn ò sì mọ̀ wípé nítorí rán ni là á ṣe. ebo náà rèé ọlọ́run ó kúkú fàlùbáríkà síṣẹ́ gbogbo wa lágbára ọlọ́run torí kò sí ní tá a lè ṣe fún ẹ̀bẹ̀ náà la lè bẹ́ẹ̀ tá a bá wá bẹ́ẹ̀ tí ò tí ì gbọ́ á tún máa bẹ́ẹ̀ ni torí béèyàn bá ń jẹun lọ́wọ́ tí ọ̀bá tí ìyókò yẹ kó dọ́wọ́ oúnjẹ ń dúró. Aje Olokun Jogun Omi TV nìkan nìtẹ́ ẹ ti ń wò wá lẹ́yìn bá ní nǹkan kan tó ń ta ẹwọ́ tasẹ̀ nù yín jẹ́ ẹ fẹ́ bá wa sọ táyé lọ orí ọ̀nbẹ ò dúró re ọmọ bàbá oní face cap ọba ń kí Dr. Lawrence Dada di lọ alágbára oko. aṣíwájú gbogbo wa ń lo àrò akínrógun mọ́tìdí tán ni kí wàá lọ́wọ́ àṣẹlẹ̀ tí lọ báńkì alága o báńkì ẹ̀gbá náà má gbàgbé olóbì Sodiq ń kọ́ sídìkì bàbá oníbúrẹ́dì ẹ fi iṣẹ́ mi jẹ́ fún gbogbo wọn ẹni mo kí gbogbo wọn ò torí pa àjọ wà ní àjọ lẹ̀pọ̀ ní 07047058357 nìkan ni tó já sí Jogun Omi TV. ẹ̀yin bá ti pè kérégé ibẹ̀ ní ọ̀bọ̀ sí. ẹ wò bá aago 10:00 àbọ̀ ṣe ń kọjá àṣẹ́jú bẹ́lẹ́ ń jà yìí ẹ jẹ́jẹ́ mi ó ṣẹ́ omi mu ẹ jẹ́ kí n fún yín lórin yìí kẹ́ ẹ gbọ́ dáadáa nítorí pé Aje Olokun la pètò ibẹ̀ bá wa ń gbọ́ Ọládẹ̀jọ́ Kẹ́nì náà tún ti débẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa náà lákúkú ń rí Adéọlá Èyíwùmí èyí wu èmi náà style tó ti ẹ̀gbẹ́ yìí gan bí ìgbà tó jẹ́ pé bóyá bí amúnidára nìwọ náà ni Adéọlá Èyíwùmí mọ́mì wa ẹ̀ ní ṣòfò ẹ̀ ní bòkù ọmọ ńlé. Can't wait no more. Can't lie, I can't wait no more. Can't lie, can't wait no more. Can't lie, I can't wait no more. Ajejo bawa riri. Waheed Adéyẹmọ. Ìyá kì í sọ yọ bẹ́ẹ̀ bàbá. Let's be before it gets too late. Àṣẹ ò tí lọ. Ask me before it gets too late. Olúwa jọ̀wọ́ ṣí ilẹ̀kùn ayọ̀. Jẹ́ kí n ríre gbà lójoojúmọ́. Káyé wá ṣe rí mi ṣe yẹ̀yẹ́ láyé tí mo wá. Ìwọ ló ṣọ́ mi, ìwọ ni mo mọ̀. Bàbá ìwọ ló ń jọba lórí ọ̀pá. Ìwọ lápapọ̀ jẹ́ ìwọ ló ń fọba jọba o.
kábíyèsí ọba tá ò lè bí lẹ́jọ́ ìwọ ni màá sì títí ayé lójoojúmọ́ ṣàlùmọ́ òkè pé ó láyé tí mo wá kí n má ṣe tòṣì kí n má ṣe ṣẹ̀rú ẹgbẹ́ mi owó la fi ń kọ́lé owó la fi ń ralẹ̀ owó la fi ń gbélé ayé gbàgbọ́ ẹlẹ́dàá jọ̀wọ́ má jẹ́ ṣiṣẹ́ ẹ̀bẹ̀ ní mo bẹ̀rù. Ajé jọ̀wọ́ wà mí owó jọ̀wọ́ wà mí ìyá òkè sómi ọbẹ̀ bàbá bless me before it gets too late. Ajé jọ̀wọ́ wà mí owó jọ̀wọ́ wà mí ìyá òkè sómi ọbẹ̀ bàbá bless me before it gets too late. Ajé ní kó wà mí rí. Show me your bed, Baba. Bless me before it gets too late. Ajé jọ̀wọ́ wá mi rí, owó jọ̀wọ́ wá mi rí. Ìyá kì í show me your bed, Baba. Bless me before it gets too late. Ọlọ́run gẹ̀ẹ́tì ẹ̀ sẹ́mi náà kó tó pẹ́. Jẹ́ ń rówó yìí mú sajé, jẹ́ ń rówó mú sẹ̀yẹ. Ọlọ́run fọkàn tèmi náà balẹ̀ mọ́jẹ̀ máa tẹ́wọ́ sí gbogbo àwọn èèyàn gbogbo ìgbà. Now you open way for the small boy, forever grateful ọba. Ẹ jẹ́ kí n tó bọ́ síbẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká tún fi wòra wa pé bò ló ṣe jẹ́. Ǹjẹ́ yín mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tó ń sáré ajé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n gba ọ̀nà tó tọ́ wọn á ní gbogbo ọ̀nà tó bá gbà òun la fún ṣé bó o ṣe fún ní gbogbo ọ̀nà tó gbà yìí ṣe torí ara rẹ nìkan ni. Tó o bá sáré tó o rí ajé yìí tán tọkàn rẹ balẹ̀ wípé owó ti dọ́wọ́ sí àrími tó o fẹ́ fowó yìí ṣe so lè bá déédéé ìyà tí ó padà jí ọ́ ebi wọ̀ lọ ọmọ rìn tó rìn jẹ́ kí n kọ́ ọ ní ọgbọ́n kan tí kì í gbowó lọ́wọ́ èèyàn láíláí. Ọgbọ́n ọ̀hún ni wípé iṣẹ́ tó o fẹ́ fi máa jẹun kọ́ kó o mọ̀ dáadáa. Wàyí ìdádé yẹ mọ́. Iṣẹ́ tọwọ́ tiyín náà ẹ fọgbọ́n kùn ẹ má jẹ́ kó jẹ́ wípé àwọn èèyàn máa sọ pé ńgbà tá a gbéṣẹ́ fún yín lánàá ọ̀tọ̀ ní tá a bẹ̀yìn ọ̀tọ̀ ní tẹ̀ ń ṣe. Ẹ wò ṣẹ́ tèmi yàn láàyò yìí mo máa ń tẹnu máa ń gbogbo ìgbà lótìtọ́ àti lódodo àlèmọ́ tí ì ṣe débi èrè tá à ń retí ṣùgbọ́n báwọn èèyàn ṣe pọ̀ tó ṣe bá ń rántí tiwa náà wọ́n fi ẹ̀jẹ̀ kẹrin lù ò ń bínú dákun èèyàn mélòó ló rò pé ń bẹ náà ló tán fi ọ̀jẹ̀ kẹrin ó ṣe dúpẹ́ lọ́wọ́ orí ara rẹ ipò tó tù ọ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ ọwọ́ tiwọn bí ìgbà tó jẹ́ wípé ṣé bá ní àṣẹ náà ni gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ níṣẹ́ ìsànbọ́n ní ká ṣe ni ó ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ rówó tí ò ní tó ná. Ẹ má sì mí gbọ́ o ọ̀pọ̀ náà fi tinútinú tagbára ti gbogbo nǹkan tán ní ṣiṣẹ́ tó wòyàn ò wọlé bẹ́ẹ̀. Ẹ jẹ́ á gbà wípé n tó tọ́ sí wa lolúwa ọba fún wa nù. Torí ẹni tí mọ́tò ọ̀pá lọ́mọ 20 ọdún tó bá rówó tùjọ́ ńgbà náà àkàlọ́lọ́run òjì ó fi jẹ́ ńgbà tí ò tí ì ṣe tán kú. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ikú yìí ò lè yẹ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ́ ṣe mọ́tò yìí bírú ẹni bẹ́ẹ̀ ọ̀bá rówó mọ́tò òun ó bùn. Mo ti máa ń wù ọ́ látijọ́ sáà máa ń fẹsẹ̀ rìn kọjá ládùúgbò yìí kúkú gba mọ́tò yìí kọ́ ọ máa lò bọ́ bá sì rówó san bó sì rí san ìwọ lọ́mọ torí pa àti kọ́ọ̀lẹ̀ pé kú mọ́tò tó wà fúnra rẹ̀ ní ọ̀pá
inú tiẹ̀ náà ó dùn yóò gbé lọ lé wọn ó lọ celebrate ẹ̀ ọlọ́mọ ṣeun àánú mọ́mọ́ rí gbà tí ó sì mọ̀ wípé àkọọ́lẹ̀ fẹ́ ṣẹ ni iṣẹ́ tọ́pọ̀lọpọ̀ wa náà ń ṣe a mọ̀ wípé nǹkan tí ò tí ì tásìkò là ń lé ni lásìkò tó jẹ́ wípé ilẹ̀ lọ̀rọ̀ rẹ̀ jọmọ́ bó orí 35 trillion ó lè rà ju ilẹ̀ lọ́nú ẹ̀ ó kàn mọ́ bíra rẹ̀ náà ni ẹ̀dúró ná ọmọ kan ń fò kí bí ẹyẹ mọ̀ ni lọ́dún yìí mo ti travel like 50 times no now mo sì lè enjoy ara mi bóyá kí n tiẹ̀ tún travel sí ó mọ̀ travel bó o ṣe ń báyàn ṣe wedding ló tún máa fúnyàn lówó ẹni tí afẹ́fẹ́ ti sílé ẹ̀ kò tí ì tásìkò fún ọ ni torí a rí nínú ọ̀pọ̀lọpọ̀ olówó tó jẹ́ wípé tán bá sọ wípé òun ló kọ́rù ilé ìyá sọ pé láéláé àṣẹ́nu létí ọ̀wà kọ́rì tó sì jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ò tí ì ralẹ̀ olówó sí ni ó nígbà láńlọ́ọ̀dù ò disturb mi ilé tán dẹ̀ kọ́ yìí gan mo láìkí ẹ̀ standard ẹ̀ wà òkè irú ẹni bẹ́ẹ̀ ni ó tún máa gba láńlọ́ọ̀dù nímọ̀ràn pé dáàdi akílódé látijọ́ ìtẹ́ tí ń gbowó ló yẹ kẹ́ ẹ ti kọ́ mi náà bàbá ọmọ sọ wípé àwálẹ̀ èèyàn gidi ni dáàdi o wálẹ̀ èèyàn gidi ni wọ́n ṣe tìlú èbòdé ń jò ní odidi mọ́tò náà tó ń bọ̀ mí torí pọ̀rọ̀ rí ò tí ì jọmọ́lé bó o gbẹ́bọ bó o ṣètùtù àsìkò ò tí ì tó kò lè tí ì gba ẹbọ ò lè fín ẹbọ ò lè dà wọ́n bá dijọ́ tó lù wọ́n bá fẹ́ pọ́n aláwo ẹni lé ńlá gbé tutù tí fín lóòjọ́ ṣùgbọ́n tó bá jẹ́ wípé níbi àbá tì sí lánàá ńlá àtún ti bẹ̀rẹ̀ Ọmọbóyèdé Kazeem Ọlásùnkànmí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò tá a pè ní Aje Olokun ni níbi tá a ti ń lara wa lọ́yẹ̀ bó o la tí rìn tá a fi bẹ́gbẹ́ pé girigiri kọ́ wọ́n ń pa àwọn kan lówó ọmọ bíi àyà tí wọ́n ó tún máa sọ ẹ̀sìn ní lágbájá ló lọ pẹ̀lú bó ṣe rí yìí náà abẹ́ẹ̀rí ń tọ́wọ̀ níyà ọmọ bàbá tán lásán tọ́mọ̀ kó ọrùn wọ́n máa sọ fún yín pé ṣẹ̀kẹ̀ndúgbe owó lẹ̀ ń wò àwọn kan ó sì wà fóní ní bí eku ẹ̀dá tí wọ́n mọ̀ ní gbogbo ìgbà yóò sá mọ́ ní gínígíní látòrí dẹ́tẹ̀ ẹ sì sọ fún wọn pé ẹ dákun ṣé mo rí change 200 naira ń bẹ̀ yóò lẹ́yìn ẹ̀yìn gan yánu ni ọkàn mọ́ ni kò sí nǹkan kan tá a kọ́ lẹ̀ fún mi kì í ṣàìgbọ́n tiẹ̀ náà nǹkan kan tiẹ̀ máa ń dà mí lọ́kàn rú tẹ́ ẹ bá rí àwọn olówó kan tó bá gbélé iṣẹ́ lẹ̀ irú olówó bẹ́ẹ̀ ó lè jẹ́ wípé ẹni tó gbéṣẹ́ lẹ̀ fún tí ń bá a ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ ni ó tún ṣẹ̀ṣẹ̀ máa kọ́ pé ọ̀gá ẹja tún ṣe nǹkan báyìí kí iléeṣẹ́ ò lè gbòòrò irú ọmọ yìí ò sì ní lè dóúnjẹ jẹ ẹni tí wọ́n sì ń kọ́ ó sì máa lówó sí i ẹ wàá mọ̀ wípé àbírú orí wo lèmi wá mú wáyé orí tẹ̀ kú mú wáyé orí ìyẹn ni ẹ̀yà orí olórí ẹran yóò ṣogbo gan tí ó ti lórí ara rẹ̀ kò lórí olórí mọ́ torí wípé gbogbo nǹkan tí à ń sọ fúnra wa yìí kì í ṣe bó ṣe yẹ kó gbé kalẹ̀ nú yóò bá gidi lọ́yẹ̀ ó lò jàre mi ò tiẹ̀ mọ̀ ìpérò ètò báyìí ní ọ̀sẹ̀ ń ṣàwọn lu gbàgídígbà torí pásìkò yín ò tí ì tó láti gbọ́rọ̀ mi dépò ọ̀la ni ṣé ẹ rí gbogbo ń tẹ̀ ń ṣeun ẹnìkan padà tún fi ṣàkàwé lẹ́gbẹ̀ẹ́ yín pé ṣé ẹ kì í gbọ́ Aje Olokun tẹ́wà ìdí máa ń ṣe ni ẹ wà ní èmi máa ń rí tí bá kàn ti rí èmi ọkàn tó ń fọwọ́ wọ̀ dànù ni gbàtàsìkò yẹn bá tó fúnra yín lẹ́wà jókòó tì látijọ́ tá a ti ń ṣe ẹ̀yin náà wàá fi sòdiwọ̀n ọlá àti ọlá yín ó lè mi ò ṣe máa béèyàn ṣe máa bínú síyàn ìyàwó kọ ní ó ṣe débi ká máa rokú síra ẹni ṣé o mọ̀ bóyá bó ṣe kọ́ yìí gan lọ́nà ọ̀la rẹ̀ ó ṣe sí ni bóyá àsìkò tó fi ọ́lẹ̀ yìí gan làlàáfíà rẹ̀ ó lékún sọ ọmọ ni ìwọ tó máa fàdúrà ràn lọ́wọ́ bó béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tún ṣe fún un torí wípé lílọ rẹ̀ kì í ṣagbára ẹ̀ Ọlọ́run ló ní kẹ́ ẹ pínyà bẹ́ẹ̀ni ṣe máa ń ronú nù o làwọn èèyàn wà máa wòye pé láéláé mi ò lè gbà o ṣé bó ṣe wá ń rohun ada àbẹ́ tó fẹ́ dọ́gbọ́n padà máa tanra rẹ̀ ó mọ̀ wípé bíi tẹ́dà ó sùn kò lè yẹ̀ ẹni tó kọni lónìí
tó bá jẹ́ wípé ẹ̀rín ni kíkọ̀ yẹn já sí kó lọ ọmọ dárìn tó bá sì jẹ́ pé ẹkún náà ló bá bọ̀ ńbẹ̀ kò ní ìdí ká ẹ bá sùn torí pé ní tí ìṣẹ̀dá rẹ̀ gbà ló ṣeun agbára wa ò ká láti má jẹ́ kó lọ agbára tiyín náà ò ká láti sọ pé ká ẹ dúró léyìí tó ń túmọ̀ sí wípé ó kàn wá bí ìmọ̀ràn ṣákó sí mi lọ́fun ni bọ́kọ bá kọ ni tàbí ìyàwó ló kọ ni ẹ má ro aburú síra yín ẹ folúkálùkù lẹ̀ sáàyè ẹ jẹ́ wọn máa ṣayé ara wọn ẹlòmíín ti ṣe ó ti ronú parẹ́ lórí wípé ṣé ń wàá rírú lágbájá mọ́ ta ló ń tọ̀hún ta lọkọ tó ń pọ́nlé tó fi ọ́ lẹ̀ ta ni ńgbà bàtà kan lòun ṣàìsí ẹsẹ̀ rẹ mọ́ ọ farabalẹ̀ wá míì ni ìwọ náà má wàá sọ́ra rẹ dápẹ̀rẹ̀ wọn kàn máa fi kó nǹkan ládùúgbò wọn máa ń sọ fúnra wọn wípé ṣé ìwọ náà ó ti láti jó o lọ bí tó lọ jàre kán wàá sọ ọ́ di pé fàájì náà fi ń ṣe wọn sọ́ra rẹ dà bẹ́ẹ̀ ṣùgbọ́n lélẹ́yìí tá a jọ wà tá a pè ní Aje Olokun yìí ẹ̀jẹ̀ ń tún sẹ́mi ẹnu díẹ̀ ẹ̀jẹ̀ mi náà ò sinmi ẹ sáré yìí pé bí mo ṣe ń sọ yìí náà ara mi eégún náà ń lọ́ra wọn ẹran ń lọ́ra wọn àbẹ́ ẹ̀ mọ̀ wípé ìfún ṣe bákan síra wọn ní ẹ̀wọ̀ ẹdún jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ gbọ́ ilé ìjáde kẹ́ ẹ tún fi ṣòdiwọ̀n ayé yẹn tún ṣe fàájì ẹ̀jẹ̀ mi náà máa wò yìí kẹ́yìn náà máa wò mí. I protect this nation. Ògúngúlù sọ títẹrù tọmọ fojoojúmọ́ wá kiri àgèdè níwá jẹ́ńjẹ́ ló ti fẹ́ tó fi ń jókòó tì ní. Àjẹ́ dákun wá bá mi gbé kó má ṣe kúrò lọ́dọ̀ èmi. Àjẹ́ 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 o òfìlẹ́ mi ṣe bùgbé o. Àjẹ́ àjẹ́ àjẹ́.
gbọ́rin dòde o. Bàtúlì Àlàkẹ́ mẹ́lọ́dí nìkan o. Good better best mo gbọ́rin dòde o. èbó rèé. Bàtúlì Àlàkẹ́ mẹ́lọ́dí nìkan o. New style ojoojúmọ́ ló ń wọlé o. Bàtúlì Àlàkẹ́ ó ti dòde o. Òṣùpá ọpẹ́ méjì lójú sánmọ̀ o. Bàtúlì Àlàkẹ́ ti gbọ́rin dòde o. Òṣùpá ọpẹ́ méjì lójú sánmọ̀ o. Bàtúlì Àlàkẹ́ mẹ́lọ́dí nìkan o. Gbòǹgbò tó fẹ́ ṣe bí ẹlú kò ṣe dárò. Bàtúlì Àlàkẹ́ mẹ́lọ́dí nìkan o. Gbòǹgbò tó fẹ́ ṣe bí ẹlú kò ṣe dárò. Bàtúlì Àlàkẹ́ mẹ́lọ́dí nìkan o. Ẹyin lọ́mọ adìyẹ ń tọ́yà rẹ̀ o. Bàtúlì Àlàkẹ́ mẹ́lọ́dí nìkan o. Ẹyin lọ́mọ adìyẹ ń tọ́yà rẹ̀ o. Bàtúlì Àlàkẹ́ mẹ́lọ́dí nìkan o. Mo tún yóò padà nínú aré. Àdìtú Olódùmarè o. Okay. Àdìtú Olódùmarè. ẹ jẹ́ n fẹ́lẹ́ yìí káàdì ẹ̀ ńlẹ̀. Ìbà Olódùmarè o. ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹni tó ń gbìyànjú àti là kì í kọ́lẹ̀? Ìbà akọ́dà o. Ìbà àgbà nílẹ̀ ìhà onírin. wọ́n wá fọ̀rọ̀ kan lọ̀ ọ́. Àṣẹ̀dá mojú báyìí. ó ní ṣe mọ́ sùn ni. sún Ìbà àgbà nílẹ̀ àsìkò yìí dúró de ni. bọ́mọdé jìbà fókìtì àròkọ talẹ̀. gbogbo nǹkan tá a kúkú ń ṣe lásìkò yìí Ìhà àmọ́ ibi tó fẹ́ já sí a kàn ń tẹra mọ́ lásìkò yìí torí ìgbà tápá ò ní ránṣẹ́ mọ́ ni. ìbà àgbà nílẹ̀ ìhà onírin. níbi tí ẹlòmíì dàgbà dé nísìnyí Ṣùgbọ́n òjì tó bá wà nínú ilé tán bá tan èsì yóò máa sọ pé sẹ́yìn ọmọ yìí fẹ́ pa mí ni. nígbà ó sì wà léwe bí ò rí èsì kò lè ṣiṣẹ́. eré tayọ̀ a ò ní jáde lẹ́kùn lọ. nígbà tí irun bá dúdú lórí ẹ jẹ́ á tètè fi ṣiṣẹ́ tágbára apáká o. Tá ò mú o. torí wípé àsìkò kan ń bọ̀ Ó pa wá ò ní mú wá. tí ìgbà tí irun funfun ọmọ béèrè ń tá a fi dúdú ṣe. Bẹ́wà ohun tá ó jẹ, ohun tá ò mú. Mm, Ohun tí ó pa wá ò ní mú wá. àmín. Ohun tí ó mú wá ò kò ní pa wá. ẹ jẹ́ máa fi ara wa sí ipò wípé tó bá jèmi náà ń kọ́ Ohun tí ó pa wá. gbogbo nǹkan tá a bá gbáyé ṣe. Ohun tí ó mú wá ò kò ní pa wá. ẹ mọ̀ wípé torí ara wa nìkan kọ́ la ṣe ń ṣe é. Táwọn mú sìgá mo lọ. ti rí kinní kan lórí Facebook láàárọ̀ yìí Ohun tí ó pa wá ò ní tó sọ wípé iṣẹ́ tá a bá ṣe ọlọ́mọ̀jẹ́ ni ẹlẹ́ni ọ̀jẹ́. pa wá. mo wá kọ́mẹ̀ǹtì sábẹ̀ mi àṣà lè jẹ́ tán Àkàmì àṣà àbí sẹ́ńtọ́ kọ́lé tó fi oògùn ara rẹ̀ kọ́lé ńgbà tó bá fẹ́ kú ṣé yóò wò ni. ò ní mú wá. mọ́tò tó o nílẹ̀ sọ́ọ́ dáná sun ni owó tó o ní báǹkì sóòkò mì ni. Gbogbo nǹkan a lè jẹ sí ọwọ́ wa tán ló dára gbogbo ìgbà tá a bá sá lò lókè èèpẹ̀ tí ó jẹ́ ìgbà tiwa Olódùmarè ohun tí ó ha, wá ò. aṣẹ̀dá ayé aṣẹ̀dá ọ̀run yóò rọ̀ wá lọ́rùn ju bá a ṣe rò lọ. Àwa oníkàgbàkọ̀ ẹ mọ̀ pé yàn máa ń gbá sọ̀rọ̀ ilé télọ̀ tí ò sì ní wọ̀ ọ́ ní mú wá. ó lè mọ́ kú ó lè mọ́ sàárẹ̀ ohun àtọrẹrẹ kan ó kàn jọrọ níwà ní mo dẹ̀ láìkí aṣọ ìsáyé ní ẹyẹn jẹ́ ń bẹ̀rẹ̀ mi rárá o eléyìí ni mo kó lẹ̀ wọ́ ní ọlọ́ra mi o ọ̀rẹ́ rí ó sì kú Aláwòrán oníṣẹ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò sì ní mọ̀ wípé òun kọ́ lòun ọ̀wọ́ sọ yìí ọ̀kájọ ìmọ̀ nílò. léyìí tó ń túmọ̀ sí wípé ìmọ̀ràn yìí ní fi mọ́ káàdì ẹ̀ ńlẹ̀ lórí ètò tá a pè ní Aje Olokun Aláwòrán oníṣẹ́ wa máa bá ń bàbá wa ṣe máa ń pè parí ẹ̀ wọ́n á ní Aje Olokun asọ̀rọ̀ dayọ̀ àwa náà ń bẹ à ń bẹ Ọlọ́run torí pé gbogbo ohun tí ń bẹ láyé agbára Ọlọ́run ló ká. sọ pé mọ́dé o kẹrin táyé Ọlọ́run o ẹ sọ pé dákun ṣe àwa náà lọ́gàá owó mọ́ sowó lọ́gàá wa Bàtúlì Àlàkẹ́ o téèyàn bá jọ́gọ̀ owó ní rówó ń ṣẹ́ Bàtúlì yóò fọkàn balẹ̀ síbì kan wípé ó yá lágbájá lọ sí ilé ìtàmọ̀dò lọ sí ilé yìí lọ́kì gbogbo ṣùgbọ́n tó bá fi jọ́gà èèyàn ipò ẹrú ni irú ẹni bẹ́ẹ̀ wà Ọlọ́run má jà á ṣẹrú Ọlọ́run má fi wá sípò ẹrú. ẹ sọ pé mọ́dé o ní gbogbo ibi téèyàn ti máa báyàn pàdé ẹ sọ pé mọ́dé o lórí Facebook ni ẹ sọ lórí TikTok ni pé kẹrin táyé lórí YouTube ni ẹ sọ pé mọ́dé ẹ̀yin ẹ kàn lọ tẹ Jogun Omi TV Bàtúlì
tẹ́yìn bá ti tẹ̀ ẹ́ ẹ gbìyànjú nǹkan kan fáyé tiwa náà kẹ́ fi ràn lọ́wọ́ àwa la sà ń bẹ̀ yín béèyàn bá tọrọ nǹkan lọ́wọ́ èèyàn téèyàn lágbára èèyàn fúnni ni tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ̀yin ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ share ẹ wá bá wa kọ́mẹ̀ǹtì síbẹ̀ kẹ́ ẹ fi compensate tiwa náà àwa náà ó fi sọ yí pé ibi tó kù sílẹ̀ ibi tá à ń lọ rèé ṣe ẹ wá rí ní ti YouTube yẹn ṣe rí tẹ́ ẹ bá ti dénú YouTube ibì kan wà tán kọ subscribe sí ṣe rí tẹ́ ẹ bá tẹ subscribe yẹn ẹ sanwó kankan fẹ́ anybody free ni ìtàn wa ní kẹ́ ẹ ṣe lọ́fẹ̀ẹ́ kí ló dé tẹ́ ẹ ṣe fún wa ẹ bá wa tẹ subscribe yẹn kẹ́yìn náà kẹ́ ẹ jọ dẹbí ìwà kájọ mọ́ ṣe láṣepọ̀ bẹ́ẹ̀ ṣé wá ń ṣe bẹ́ẹ̀ náà ó ní kẹ́ ẹ máa ṣe fòmí ọmọ yín olórí pandanran yìí náà onígi mútọgila olójú sínkínní ẹlẹ́nu róbótó àbẹ́ẹ̀ ṣe máa sọ náà kọ́ wọn ní òrójú rẹ ẹjọ́ yìí ni gbogbo èbúté ń bu àlàwà náà ń gbọ́ kò dùn àmọ́ wọ́n bá sọ pé ata táwọn yin ata ni bẹ́ẹ̀ bá lẹ́nu tí a náà mú ìdí iṣẹ́ wa la wà. ọ̀nà gan tó ṣe àbíwò lélẹ̀ ìbá ìwọ̀ ọlọ́run. aláàjì tó dé àtàndá fàdákà bàbá mi ìwé olódù ọba ọmọ anẹtẹnigbọlá ọmọ atẹnigbọrẹ ibẹ̀ tí ní kọ́kọ́rọ́ ń wò náà ẹ sáfi àwọn ẹrú yẹn sọ́lé mọ́ ẹ̀yin náà mọ̀ páyé ti lè kọjá ẹrú kéékèèké kan ní ìsìn èèyàn kàn wọ́n wá kí wọ́n tó lò lé ní ẹ dákun bó kí i ṣe jáde láì lẹ́sẹ̀ bàbá mi a kú òde àná kò ní bàjẹ́ lágbára ọlọ́run láàjì tún dé àtàndá fàdákà wọ́n láìkí ọmọ kéékèèké a sì jọ ń ṣe ni. bàbá a máa gbà wá nímọ̀ràn kan wọn á ní ẹ mọ̀ wo ibi tẹ́ ẹ wà lónìí ibi tẹ́ ẹ ń lọ ní ká ẹ mọ̀ wẹ́ fòótọ́ ọnú ṣe lónìí kó lè bá a mérè wá lọ́la. aláàjì tún dé àtàndá fàdákà ibi táwa náà ń gbàdúrà fún yín kẹ́ ẹ dé ẹ̀ tí ì débẹ̀ ní dáadáa ọlọ́run ó jẹ́ ẹ débẹ̀ gbogbo àwọn tẹ̀ wá ń kó kiri ẹ̀ ní ráyọkúnú gbogbo wọn lágbára ọlọ́run àṣejèrè tálákàn ṣe polẹ̀ yín náà ó ṣe lágbára ọlọ́run ẹ ṣeun o gbogbo ìgbà bẹ́ẹ̀ ṣe máa tẹ̀lé wa. ọ̀kàrè bàtílẹ̀ àlàkẹ́ ọmọ kárè ìbádébísí ló kọ́ mi tó ń jẹ́ báyìí. ẹ jẹ́ kí n máa gbàbírelé fún tòní lágbára ọlọ́run bí mo ṣe wá ń sọ lọ pé bẹ́ẹ̀ bá tẹ̀lé èmi náà látòrí Facebook tó fi dórí Instagram tó fi dórí TikTok tó fi dórí YouTube bọ̀dá ẹ wà ní kẹ́ ẹ lọ tẹ̀ bọ̀dá Yorùbá ni ẹ kọ ẹ mọ́kọ tẹ èbó bọ̀dá ẹ wà tẹ́ ẹ bá ti wá dé YouTube yẹn ẹ kàn kọ bọ̀dá ẹ wà TV ẹ gbìyànjú láti follow like share náà bẹ́ẹ̀ bá wá gbìyànjú yẹn tán ní ti YouTube yẹn ẹ bá subscribe síbẹ̀ ọ̀fẹ́ ni wọ́n béèrè owó lọ yín nítorí ní ẹ ṣe lọ́ọ̀fẹ́ tẹ̀lé sí ẹ bá wá sọ pé ń gbádùn wá sáà ní máa fojú èèyàn burúkú wò yín báwọn. ẹ bá wa subscribe sí YouTube channel tiwa náà ẹ jẹ́ á grow papọ̀ ẹ jẹ́ àjọ máa ń wúra wa lókè ààyè òkè fẹ̀ ó gba gbogbo wa kí ló dé tà ń tira wa bọ́ kí ló dé tà fẹ́ mọ jẹ́ nìkan bọ́ nítorí pa àfẹ́ wà lókè 07032496149 07032496149 ló lu já sí ọ̀dọ̀ tèmi ọjọ́ ajé lónìí ajé ò fi lè wá ṣe bùgbé ajé àní lọ́wọ́ ni àní ní lọ́rùn á tún pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run akọ́láwọlé àbẹ̀fẹ́ ẹwà èdè ló kọ́ mi tí mò ń kí yín wípé ẹ ní ṣòfò ara o àwa náà ò ní ṣòfò ẹ̀mí ẹ kú kalẹ̀.